káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láti máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ share kẹ́ dẹ̀ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì nínú fídíò yìí àwọn àṣírí pẹ́rẹpẹ́rẹ ló jáde obìnrin ló jáde tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ta ni lórí ọ̀rọ̀ Lizzy Anjorin bọ̀ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn náà pọ̀ gan nínú fídíò yìí ẹ máa rò pé nǹkan ṣẹlẹ̀ nílùú ẹ mẹ́ẹ̀ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò yìí. òun ni kò fẹnu ẹ̀ sọ èmi ò ní sá fún yín lórí social media ẹ bá èmi bí báyìí ẹ bá mi nídìí ọjà mi mo gbé dórí social media yìí ni kò kí ń ṣe ni mo ṣe bẹ̀rẹ̀ síta anything lórí social media yìí èmi kọ́ mo gbé ọjà mi dé orí social media yìí ni torí mo wá gbẹ́jà mi débi kò sí bàbá ńlá kù ìyá láyà anybody yìí tó lè lè mí bí máa kúrú máa bá yín dọ́gba ìjà ọ̀tẹ̀ bó bá wù yẹn ẹ bá máa kóra yín jọ kankan mi ò rán yín iṣẹ́ bí mo ṣe wà yìí ibi ìbà ilé mi ti ń jẹun kí kálukú di territory ẹ̀ mo máa di territory ibi tó ti ń jẹun mú ni ìwọ ẹ̀yin kọ́ lẹ máa sọ mi pé bí kan ni kí n dúró sí you understand ẹ̀yin kọ́ lẹ máa sọ pé bí kan ni kí n dúró sí so omi ìmọ̀ yín rí kálukú yín ẹ wà lórí ọwọ́ yín kéèyàn kan máa pè mí nobody should tell me madam mi ìjí nǹkan kan lọ kò sí nǹkan tí mo jù lọ ń bì ẹni tó bá ní ojú inú tó bá ní etí ìgbọ́ ẹni tó bá ní ọgbọ́n lórí dáadáa ẹni tí ò bá ń ṣe ìkà ẹni tó bá jẹ́ pé tòótọ́ kò kí ń ṣàìdí ibi ẹ fi ojú yín sílẹ̀ kẹ́ ẹ lọ wo àtẹ̀yìnwá kẹ́ ẹ wọ́ tì ní. èmi ò ní kúrò lórí social media fún you understand mi ò ní kúrò bí ọba máa ṣe nǹkan lẹ́sẹẹsẹ bó ṣe yẹ kí n máa gbé ni mo ṣe ń gbé yẹn nǹkan tí ìlú tí mo wà fẹ́ o ni mo ń ṣe bí mo ṣe rà kò sẹ́ni tó kọjá òfin nílùú yìí mi ì tí ì rẹ́ni tó kọjá òfin mi ò tí ì rí ẹni tó kọjá òfin ní Nàìjíríà tá a wà yìí mi ì tí ì rẹ́ni tó kọjá òfin so mo máa tọ̀ bó ṣe yẹ kí n tọ̀ nobody should teach me madam ẹ̀ ṣe báyìí madam ẹ̀ ṣe báyìí ẹ fi tí ń ṣe tí yín kí kálukú wà lórí ọwọ́ ẹ̀ mo máa tó fẹ́ mi mo máa àwọn tèmi náà dẹ̀ ṣì mọ̀ mi ẹ wà lórí ọwọ́ yín ìyẹn bẹ́ẹ̀ ọ̀rọ̀ story lizard kan tí mò ń sọ lánàá kó tó di pé bọ̀dá àdìsá bàbá ń di story yẹn dùn àwọn ènìyàn a máa tún ríra wọ́n ń bọ̀ àti fúnra wa níjọ́ tó tún máa wá so that a lè because time tó wá yẹn ẹ mọ̀ bí mo ṣe máa ń busy but tọ́n bá tún fẹ́ wá mo ti wá promise pé máa fún wọn ní time dáadáa ṣó ti yé yín mo ti fún wọn ní time ìgbà tí mo lè ráyè mo ti fún wọn ní time mo sọ fún yín mo ní èmi ò ní wá gbà kí n wá fún yín ní fake news mi ì dẹ̀ ní wá fún yín ní fake story ṣó ti yé yín nǹkan tí n bá mọ̀ òun ni màá sọ ọmọbìnrin tó ń pè ní lizard yẹn ọmọ yẹn mo sọ fún yín pé mo mọ̀ ìyá ẹ̀ dáadáa mo ti fún ìyá ẹ̀ lówó rí mo ti ra àgbàdo fún ìyá ẹ̀ rí mo fún ìyá ẹ̀ lówó ní ọjọ́ tí wọ́n ti ní ilé ọ̀nàrẹ́bù Akínládé ọ̀nàrẹ́bù Bíọ́dún Akínládé ní ọ̀nà Ìlárò nílé ọ̀nàrẹ́bù Bíọ́dún Akínládé wà wọ́n wà ní federal house báyìí ìgbà yẹn náà wọ́n wà ní federal ńgbà yẹn náà nígbà tí wọ́n ṣe kíní federal wọn ní àkọ́kọ́ I think it should be 19 bóyá 2000 it should be 2001 or so mo ti fún ìyá ẹ̀ lówó rí nílé wọn bẹ̀yẹn honorable yẹn bóyá ó ṣe birthday ni o mi ì rántí nǹkan tó ń ṣe but I was there èmi àti sọ́ọ̀n mi tó ń kọrin yẹn lájọ wà ń bẹ̀ ìgbà tí màmá yẹn dé ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ mọ ìyá yẹn ìgbà tí màmá yẹn débẹ̀
mo kàn rí pé ó wo àárín àgbà àwọn èèyàn wá ń lé wọ́n ń ṣàǹṣe gbogbo ọbẹ̀rin yẹn kíníkan ọmọ ẹ̀ ló ń ṣe dáadáa kiri ọmọ ẹ̀ kàn ń ṣe mọ̀ èmi dẹ̀ máa ń láì kí n máa ṣàánú àwọn èèyàn wọ́n á ní kó má lè kí ló tán lé kó dáa ṣe mọ̀ aṣọ tó ró aṣọ ìyá yẹn ti stay gbogbo aṣọ yẹn ti stay mo wá ní akọ́ fílẹ̀ náà kí ló ní ìwà mi tí mọ ẹni tó jẹ́ ibi tí wọ́n ti wá ń ẹ máa pa àwọn obìnrin wọ́n yẹn dáhùn pé ẹ̀ ṣe bọ́ ọmọ ẹ̀ lẹ́yìn àwọn ọmọ tọ́jọ́ ń ṣe eré ẹṣọ́ yẹn wọ́n ṣe sọ́njọ́ lọ́dún náà lọ́hùn nìyẹn bá ní ta iná bá sọ mo ní ọmọ tó máa wá sọ́dọ̀ aláàjì kọ́lọ́n kó fún ọ̀rùn kí aláàjì 21 ní ajílété kọ́lọ́n kó fẹ́ ọ̀rùn kí aláàjì mo ló máa wá sọ́dọ̀ mo ti rí lọ́dọ̀ orí èmi àtọkọ mi ti rí ọmọ yìí bẹ̀ ní ọjọ́ ta fẹ́ ṣe foundation lé wa gangan it was in the morning ó wọ aṣọ bíi oko ṣẹ́mọ̀ inú hòtẹ́ẹ̀lì ó yẹ kó ó dàbí pé inú hòtẹ́ẹ̀lì yẹn ló sùn ní ọdún náà lọ so wá bọ́sà ó kàn lọ bẹ́ẹ̀ nìyẹn pé bọ̀dá mi ìyẹn wá ní kó ní sùúrù àwọn èèyàn wà lọ́dọ̀ mi gẹ́rẹ́ ní sùúrù jọ ó wá sọ fún ẹni wá sọ pé kó wá róhùn padà ó ṣàrí pé àwọn àlejò ibi kò lè lóhùn ọ̀rẹ́ mi àtọkọ mi lórí mi rí dáadáa nígbà tí mò ń júwe ara mi fún ló ṣe wá kẹ́ẹ̀tì mi pé mi létà nígbà tí àjọṣe wà ṣó ti yé yín ìyá yẹn mo wá láti ìgbà mo ti wá dá ìyá yẹn mọ̀ so each time tí mi wá torí tẹ́lẹ̀ mi mọ̀ pé ìyá ẹ̀ ni ìyá yìí máa ń tọrọ owó kí tó máa fẹ́ ṣe patí tó máa fẹ́ patí lókè ọ̀dọ̀ ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí ìlàrò ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí lájílété ó máa débẹ̀ tó máa fẹ́ ṣe patí lẹ́níwẹ̀ẹ́ ní owódé yẹn ó máa débẹ̀ ó dẹ̀ máa fẹsẹ̀ rìn ni torí àwọn onímọ́tò ò ní gbé wọ́n máa ní kò ní sanwó wọ́n ló máa jà ní. so ọjọ́ kan mo wá ń bọ̀ láti ìyànà adó alọ́repo níbi ilé epo tó wà níbi ìyànà adó yẹn that time yẹn fuel crisis máa ń wà bá ṣe fẹ́ jáde báyìí jáde tá a jáde síbi báǹkì wẹ́ẹ́mà yẹn báyìí mo tún rí ìyá yẹn níbi gáràjì yẹn níbi táwọn alágbàdo máa ń wà yẹn wọ́n á ní mo fẹ́ràn àgbàdo mo kàn rí ń bẹ̀ yẹn ló bá tún yọjú sí ibi mo ní ìyá yìí rè torí pé mo mọ bọ́mọ ẹ̀ ṣe jẹ́ ìwà tuntun lówó mo tún rà àgbàdo fún so ńgbà tí ìyá yẹn kú tí mo gbọ́ pé ó kú ó ń fún èmi ní orí ọ̀fẹ́ pé mo ṣàfẹ́ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o ò lè ra blood tonic odidi fún ìyá ẹ̀ àgbàyà níyín àgbàyà ní mi ṣe ní jágbàyà èèyàn ń wá sí orí social media ó ń gbé àwọn ọmọ mi ṣe irú èpè ńláńláńláńlá bẹ́yìn kí n dákẹ́ kí n máa wò àbí kí n má sọ̀rọ̀ ohun tí n bá mọ̀ ń pa ẹ̀ ni màá sọ èyí tí n bá mọ̀ ń pa ẹ̀ èmi ò ní sọ so torí pé tí ìdájọ́ Ọlọ́run bá dé láàrin èmi àti ẹ̀ ní tí mo mọ̀ ni mò ń sọ kò sí òun kó ló ṣe kinní fún ìyá ẹ̀ kó ra pósí fún ìyá ẹ̀ bí mo ṣe wà yìí máa tún mú aṣọ patí tó mú máa tún post aṣọ patí ẹ̀ that is tó bá wù mí àti post ẹ̀ because tí n bá tún lọ ṣe mo ti ń jẹ́ kẹ́ ẹ mọ ẹni tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tí ó yẹ yín bẹ́ẹ̀ àbá máa fún èèyàn mórò a máa fún ní mórò tó jẹ́ mórò tí ò ní lè sùn ẹni tó bá ti wáyé báyìí tó bá ti ń tẹ rádaràda ẹ ṣàkàn bá mi tẹ red dress sórí kọ́mẹ̀ntì ẹ̀ ṣó ti yé yín ẹ máa bá mi fi kí red red sí wọn ẹni tó bá ti tẹ rádaràda ẹ máa fi red red sórí kíní wọn so that màá lè máa block wọn dànù I hate àwọn tí ò bá ń sòótọ́ ọ̀rọ̀ bíbá èmi bí mo ṣe wà mi ò ń ṣe celebrity tí èèyàn bá ṣe nǹkan tí mo rí pé ó ṣe kíní ìtẹ́ kíní bí ọ̀nà tí n bá ní ni màá fi bá jà ohun ọmọ tó ń kọrin ẹni tó ń kọrin yẹn ẹ lọ wò dáadáa ṣó ti yé yín
ẹ lọ wo ẹni tó ń kọrin yẹn dáadáa kò jọ ọmọ tèmi ṣó ti yé kò ń ṣe wọn ọmọ mi ẹni tó bá mọ Timi ẹ lọ sórí péèjì Timi kẹ lọ wo nǹkan tọmọ yẹn ń kọ ọmọ mi kọ́ ló ń kọrin Timi mo rí kọ dáadáa ẹ lọ gbọ́ ohùn ẹ̀ so ẹ̀yin tẹ́ bá máa ṣẹ́ ìpè lórí ọmọ ọlọ́mọ kẹ́ lè mọ nǹkan tẹ́ máa rù kẹ́ lè mọ ìtàn ọmọ yín máa gbé ẹ lè sọ fúrú èmi pé kí àwọn artist kún ọwọ́ mi if I want to use artist mo yá artist wà lọ́wọ́ mi àwọn artist kún ọwọ́ mi ò ní ìdá àti fowó pè wọ́n mi ò ní ìdá sọ pé yá no wọ́n máa ní ìta wà yìí orin àìtó àì ní èpè fún orin ni orin ọlọ́kan òjọ̀kan bó ṣe máa wá nìyẹn fújì máa wá onílù mi ò tiẹ̀ tí wà àwọn onílù mi máa wá a máa jó dáadáa èmi ò rán ẹnì kankan níṣẹ́ ẹ̀rù ò kì í bà mí mi ò kì í sá tí n bá lè gbélù wá tí mo fi support olóṣèlú tí n bá gbélù wá tí mo fi jagun àìmọye àwọn tí mo bá fa wàhálà lórí social media yìí tí n bá lè gbélù wá fún wọn tí mo fowó mi gbàlù tó bá kàn mí àti wájó tèmi ṣe máa wá dẹjọ́ èmi máa jó ìtọ́ wà nílẹ̀ yìí nobody will stop me not to dance I will dance I will sing I will sing I will dance èyí tó bá yẹ ká forin sọ àforin sọ èyí tó bá yẹ ká sọ lọ́rọ̀ á sọ èyí tó bá yẹ ká gbogbo tó bá yẹ nǹkan tó bá gbà ni màá ṣe nobody will stop me níbi tí mo gbé bá dé ẹ̀yin ẹ máa ṣépè tí ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ ẹ fèsì tí nǹkan tí n bá mọ̀ ni màá sọ ṣá lọ́rọ̀ kan ìyá yẹn kò ra aṣọ nǹkan ló kò ìyá yẹn ò fi aṣọ funfun wọn ò fi aṣọ funfun sí ìyá yẹn tí n bá ti parọ́ ẹni kúkú ṣe mọ́ máa lẹ́ni tó kú ríyàn wọ́n á sọ fọ́wọ́n bí pò faṣọ funfun sí ìyá ẹ̀ kò fi aṣọ funfun sí ìyá ẹ̀ aṣọ léèsì èmi ò rí ibi tó ń fi aṣọ léèsì ni wọ́n fi wé ìyá ẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n á sọ fún wa pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ sọ fún wa pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ wọ́n á sọ fún mi gbà pé wọ́n wẹ̀ fún ìyá ẹ̀ ìwọ máa gbé èpè yẹn wá ìwọ wá máa bọ̀ bó ṣe ń bọ̀ yẹn mo fi Ọlọ́run búra tí n bá sá fún ẹ kó lọ́ọ́ máa lè nínú tí èmi ní ìyí tó wà nílẹ̀ tí n bá sá fún ẹ kó ní ọmọ àlè nínú wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ́ dé ní èmi Àṣàbí ìwọ àbáláàrú ẹ̀ máa kúrú máa bẹ̀ dọ́gba èpè ni wọ́n máa ṣẹ́ ohun tó bá jẹ́ tiẹ̀ ni màá gbé wá máa ṣí chapter WNB tí ò sí tó máa ṣẹlẹ̀ èmi máa ṣí ni from one page to another máa ṣí ni máa ṣí débi bàbá tó bí ẹ lọ́mọ èmi máa ṣí chapter WNB báyìí èmi lèmi máa ṣí kí ló fẹ́ ṣe fún mi kí ló ní tó lè ṣe fún mi náà ìgbà tó ti ń wá tóun gbé èpè wá lójoojúmọ́ kí ló ní tó ṣe kí ni ìjọba Nàìjíríà rí ṣe fún ẹ kí ni wọ́n fẹ́ ṣe fúnra wa kí ló fẹ́ ṣe fún mi kò sí ohun tó máa ṣe ń bì báyìí ìyálàyà ẹ ló jókòó síbi there is reason for godmother ó máa ní reason máa ń pèèyàn ní godmother èmi máa fojú ẹ gbolẹ̀ máa disgrace ẹ bí if I don't disgrace you sọ pé mi ò ní Jésù tí n bá dẹ̀ fi kan parọ́ mọ́ ẹ ń bí kó wá fà mí lọ́lọ́run lọ́wọ́ ìwọ o rò pé o lè ṣe ìpè fún àwọn ọmọ mi kí o lọ o rò pé yẹn máa lé mi tí n bá sáwò ṣó ti rí mi mo ti fi gbogbo ẹ mo ti dúró tiẹ̀ báyìí sórí mi ọwọ́ mi rè lókè kò sí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi kò sí mi ì tí ì rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi ṣó o rí pé mo rí ẹni tó lè gbà ẹ́ lọ́wọ́ mi mi ò tí ì rí mo dúró tiẹ̀ ni tọ́ bá ní kéèyàn dúró tìyàn bí sọ̀rùn mo dúró tiẹ̀ ni mi ní fiẹ́lẹ̀ ìwọ lè máa wá ṣépè fún àwọn ọmọ mi wá ṣẹ̀sìn tó o bá ṣẹ̀sìn bí kò ní kí ṣe èmi dúró tiẹ̀ sẹ̀ á ní mo dúró tiẹ̀ bí sọ̀rùn mi ìwọ àti tani talẹ́gbẹ́ ìyá láyà ẹ̀ talẹ́gbẹ́ ẹ̀ ń bíbà ẹ̀yin èèyàn bá ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ máa bá wọn oníǹgì 7,000 ni àwọn ríǹgì different designs
77,000. My number is 070 60 40 3600. Ó lè ní ẹ̀, ó lè ní ẹ̀ láti ayé lọ báyé, láti ìgbà tó ti délé ayé ẹ̀ ló ti ń jalè. Láti ilẹ̀ ní gbéwìrì yẹn kò ń ṣe ọ̀rọ̀ èmi. Ó ṣe ń jalè yẹn, gbogbo àwọn olè tó ti wá jà, gbogbo àwọn tó jà lólè, gbogbo wọn wà lórí líìsì mi bíbá. Èmi máa kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Máa wá, èmi á máa fún wọn. Bó ṣe ń gbé tèmi wá, ó ti di dandan. Ayé freedom of speech láwa. Ẹjà tẹ jù gbẹ̀mú yẹn tọ́jà yẹn bá lọ gba rédíò mi kàbó gbé kínní yẹn ṣòro. Ó máa ṣe díẹ̀díẹ̀. You understand? Ìwọ máa wá, èmi á máa gbé sórí ẹ̀ wá. Ìwọ máa gbé tèmi wá, èmi á máa gbé tiẹ̀ wá. Ìwọ á máa ṣe bí ìgbà tẹ. Níbo ló ti? She is not innocent. Tó bá gbọ́, wọ́n máa sọ fún yín pé èṣù ayérayé èṣù ni. Onídọ̀tí bòbò jẹ. Ẹnìkan bá mi kọ́ mi báyìí lánàá. Ẹ bá mi kọ́ àwọn àrùn tó máa ń ṣèyàn tán tí ojú ara ẹ̀ máa ló máa ń légbò tójú wọn ojú òbò wọn máa ń légbò yẹn. Àrùn yẹn ló pàyà ẹ̀. Àrùn yẹn ló pàyà ẹ̀. Ó ṣe cervical cancer, yes. Àrùn yẹn ló pàyà ẹ̀. Ṣé ọmọ ìyá ẹ̀ wá ṣépè kò ní rọmọ pamọ́ ìyá ẹ̀. Àrùn yẹn ló pàyà ẹ̀. Ó tọ́jú ìyá ẹ̀. Tó o bá tọ́jú ìyá ẹ̀, ìyá á máa sunú lébi tó ń sùn yẹn. Ìyá á kú sírú inú ilé yẹn. And you be calling yourself I'm this I'm that. Ìwọ láwọn kan wọ́n ṣe nàbì, wọ́n ṣaṣẹ́wó. Ìwọ tó ṣaṣẹ́wó ní Italy. Gbogbo stories Italy ẹ wà níbí. Wo máa ṣí lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ìwé ìrántí mo ti ṣí kàn ẹ́ báyìí. Kò sí ní tó fẹ́ ṣe fún mi bí. Tó o bá rí nǹkan ṣe fún mi kó lọ́ọ́ máa lè ní mi. Màá gbù ẹ́ jìgìjìgì. Ṣé o ti rójú mi? Ìjà bíamọ ni mo fẹ́ bẹ́ẹ̀ jà. Ìjà bíamọ tí wọ́n bá lè dúró, tó bá lè ní pé kíkú pàyà láyà àwọn ọmọ tó bí, tó bá lè ní káwọn ọmọ ẹ̀ kán kú lójijì, tó bá lè ní káwọn ọmọ ẹ̀ kó má lè rí ògolo, ó wá ní kí n má dúró tiẹ̀ káyé ẹ̀ má bàjẹ́ sí mi lọ́wọ́. Ọwọ́ mi báyìí láyé ẹ̀ má bàjẹ́ sí. Ṣé o ti rí? Ṣé ọwọ́ ẹ̀? Èmi á dúró tiẹ̀. Èmi ò wá bíbà. Orí mi kí n gbé pásọ̀ wá bíbà. Orí mi kí n gbé pásọ̀ wá bí. Ṣé orí mi kí n gbé èèyàn wá pé ó yẹ máa pè wọlé? Èmi ò jẹ́ pé èèyàn wọlé 7,000. Ẹni tí ò bá lọ́rọ̀ lẹ́nu ló máa pè èèyàn wọlé. Èmi máa dúró tiẹ̀ gidi gan ni. O ò tọ́jú ìyá ẹ̀. O tọ́jú ìyá ẹ̀ nìyẹn ò ní fọ́tò. O ò mọ ìyá àti ìyá ẹ̀ kù. O tọ́jú ìyá ẹ̀, ìyá ẹ̀ ò ní fọ́tò. Ṣé o tọ́jú ìyá ẹ̀ nìyẹn ò ní fọ́tò? Ọmọ tí ìyá ẹ̀ ò ní fọ́tò, ìyá ẹ̀ ò láwòrán. Ní ayé tá a wà, ìyá tiẹ̀, ìyá tó fi òbò ẹ̀ tó fi bí ẹ lọ́mọ, ìyá ẹ̀ kúkú àrùn, ó kú dànù lásán, ó kàn wasted effort ní. Ìgbà tí ìyá ẹ̀ kú dànù lásán tí kò ṣe wasted effort ni ìyá ẹ̀ ò mú mi gidi sára. Ó ra dìdí ọ̀ntọ́ ni kí odidi fún ìyá ẹ̀ tí ó wá ra kínkínní fún ìyá ẹ̀. Ìyá ẹ̀ ṣìṣẹ́ kú ni, ó jìyà kú ni. Orí ìyá yẹn ò ní jẹ́ kó sinmi. Láti ìgbà tó ti sọ pé olówó ikú, owó àrùn, owó ìbànújẹ́ tó ní, kò sí sinmi fún ẹ. Kò tí ì sí sinmi fún ẹ. Torí ìgbà yẹn ni ìgbéraga, orí burúkú ìgbéraga, orí burúkú yẹn gbé ẹ wọ̀. Owó tó ní òkìpó, ó ò lè rẹ̀ ní tọ́lọ́run gbéga nínú Kristi kó gbé ìgbéraga wọ̀. Ẹni tọ́lọ́run bá ṣàánú nínú Kristi kò ní gbé ìgbéraga wọ̀. Ẹni tọ́lọ́run bá ṣàánú fún ara rẹ̀ kò ní ìgbéraga. Owó burúkú lọ́wọ́. Wọ́n dẹ̀ ti gbé ìgbéraga lé ẹ lọ́wọ́. Wọ́n ti gbé àgbé ẹ lọ́wọ́. Wọ́n ti gbé ọmọ ní respect fẹ́ni kankan lọ́wọ́. Òun ló fi jẹ́ pé kò sí èèyàn kan tó jọ ẹ lójú. Iṣẹ́ ibi tó ṣe iṣẹ́ ibi yẹn ló fún ẹ lọ́wọ́. Owó yẹn náà ló dẹ̀ ẹ̀ láàmú. Wọ́n ní o ti gbọ́jọ́ ọ̀kú already. Tó o bá gbọ́jọ́ ọ̀kú, o ò ní máa kọlu gbá, kó o máa kọlu àwo, tó ń wẹ́ni tó fẹ́ fi kú ẹ̀ kọ́ lọ́rùn. Bó o bá kú lásán kò té ni. Ká ló kú lásán, òkú té ni. Bó o bá kú èmi kọ́ máa gbà máa lérè. Tó lórí ọmọ já ìjà àti tí wọn kì í jí kò, wọn lè flag ẹ. Ó wá kú wọ nìkan. Àdáni
nìkan jẹ́ kó wọ nìkan kò sí èèyàn kankan mọ́ tó bá ní kọ́ máa jọ wọ́n kò sí èèyàn kankan láyé ẹ̀ mọ́. honorable tó ní 1 minute ọba honorable tó pè ní 1 minute tó gbójúlé àti àwọn bàbá onílẹ̀ tó ti gbójúlé wọ́n ti lu ẹ̀kọ́ kọjá àwọn yẹn ti lo kádàrá ẹ̀ honorable ti wọ̀ pé tó rò pé bóyá kìíní orí ẹ̀ ti dojú àwọn yẹn ti lu ẹ̀ kọjá wọ́n ti lu ẹ̀ wọ́n ti gbá ohun tó máa gbá lára ẹ̀ gbogbo àlùbáríkà rẹ̀ náà ti gbé honorable tó pè ní 1 minute olóbùkún ọmọ òfò o ò lè pè ẹ́ ní ìsìn kó gbé kọ́ọ̀lù ẹ̀ tí ẹ̀ náà call the person I want to share something bẹ́ẹ̀ nìyẹn ọmọ àdánù ọmọ ìjà tí ó lè oní ìkànṣó náà ní oníkan náà ń pè lólè oní gbogbo èèyàn bá jà ó jẹ́ lọ́rẹ́ wò ilé ẹ̀jà kù sọ ọ̀rọ̀ ọjọ́ mi lójú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lọ kó lóde tó dé wọ́n á ṣe ìgbà ìpè ìwọ̀n wà sí ìyá ẹ̀ báwa ṣépè pé olùlé ibi tí yẹn ń gbé ilé tí yẹn ń gbé wá ṣépè ẹja ń sọ òtí ikú ó sì wà lówódé ẹja ń sọ ló sanwó owó ibi tí yẹn ń gbé ẹja ń sọ ni ọmọ táwa àti ẹ̀ máa ń rí táwa máa ń mú tó máa ń lọ báyà ìka èmi tẹ̀ rò pé àbúrò ẹni lẹ́yìn àníṣe ìṣàfihàn ìyá òṣì àbúrò ẹ̀ torí mo lọ́kàn tèmi mo rò pé láàrin àgbáyé kó o lè mọ̀ pé àwọn ọmọ ilé ìbí tí yẹ gbé tẹ́lẹ̀ láàrin o kí ló dé. àwọn tí ẹ ló ń pè mo ti blọọkù ẹ. Stop big lifestyle, stop the lie, you believe that. How far will it? How far will it? I will lay 20,000. But we don't say you believe that. Then go back yesterday. Snap for club, but them they break. Them say them they pop more head. That's a shame what I did their neck. Them no go hustle them one stuff. But shortcuts go cut you rough. No peace for mine, they bluff. One day street go call a bluff. Origin they shine. I will not stop the song because èmi ni mo ní copyright orin yẹn náà. Any song I play here, I have the copyright. Fuji Mawa, I have the copyright. Wakambo, I have the copyright. Kí Lazani ń sọ, kí lẹ fẹ́? Why say read comment? Stop distracting me. Kí ni mo read comment fún? Kí lẹ fẹ́ sọ? Stop ẹjọ́, please. Don't control my page, please. You understand? Ní bíbá orin tẹ́ bá gbọ́n bí àwọn èmi ni mo ní copyright yẹ. Orin yìí èmi ni mo ní copyright yẹ. Ṣóyè yín èmi ni copyright orin yìí. Ẹni tó bá tún pè mí máa tún block yín. Just stop calling my number. Why calling? Bẹ́ẹ̀ ṣe ń kó pè yẹn ẹ̀yìn affect mi. Ẹ máa sọ fún àwọn tẹ́ bá rán wá bíbá ẹ máa sọ fún wọn kán má pè mí kán fi mí sílẹ̀. Tọ́ bá ti ń pè tí n bá ti ń pa they should leave my phone. Or else ó máa turn to blocking. Bẹ́ẹ̀ ọba bí wọn kí n bá ṣe ṣáàtì gan tẹ́ bá ti pè mí jù tí n bá ń pa tẹ́ni ẹ bá ti ń ṣe kiri máa block ẹni yẹn. Because màá sọ fẹ́ni ẹ pé leave my phone. Ẹ mọ nǹkan tó ti mi fi gbé call. Leave my phone please. Mi lè ra fóònù ṣe chat kójú orí fóònù yẹn náà la máa pè sí ná. Tẹ́ bá rí pé ẹ̀rí mi wò lórí Facebook ẹ lọ sórí TikTok àbí kẹ́ lọ sórí YouTube mo wà lórí IG mo wà lórí TikTok mo wà lórí YouTube bá mi yí sókè
Alva ole 20,000. Soft fake lifestyle. Kò lọ sókè dáadáa. Kí ló ń ṣe bẹ́ẹ̀? Kí ni wọ́n ṣe? Ṣé o wá òkè? Snap for club, but them they threat. Them say them they pop more head. As I share what I did, them logo hustle them one stop. Kí ló dé? Ẹ̀yin ọmọ yẹn jọ àwọn DJ kú. Àwọn ilé 6,000. Alva ole. Alva ole. Stop fake lifestyle. You can lizard. Alva ole. I own the music. Èmi ni mo ní copyright orin yẹn. Ẹ̀yin tẹ́ wá Facebook, ẹ máa tẹ love and like so that ẹ lè máa rí wò. Alva ole. Ele. Tẹ́ bá ti ó dùn bàjẹ́. Èmi mo ní copyright yẹ. Alva ole. Stop fake lifestyle. Stop the lie, you believe that. Alva ole. You dey fall for street too. But we know say you believe that. 6,000. Check you dey post for the gram. Like you drip but your rent never land. Like you dey chop flex dey home man. Like make life dey loud like man. Wetin you gain if you dey receive? Borrow best just to receive. Cloud dey spit till it don't be. Your eye go clear, I see. I know they hate, I just dey talk. Na streets we dey, don't be paper. If your mouth sharp, your heart soft. One day you go. Ẹnu tiẹ̀ sharp ni ibi bá. Wọ́n orin mama wá every time every 3 days. A máa ju fún ẹ. Fake life. Ìwọ máa fowó gba musician ni. Wọ́n kọ́ wá mi. Snap for club, but them they threat. Them say them they pop more head. As I share what I did their neck. Them logo hustle them one stuff. But shortcuts go cut you rough. No peace for Any shortcut. One day. So you can't turn the street in Ajefe. Street will call off your block. You. Stop fake lifestyle. Stop fake lifestyle. You dey fall for street so olè ní ẹ àìké náà ń pè bí ẹjọ ẹ fún mi náwọn ìta tí ní tẹ́lẹ̀ yẹn ká tún fi sí Alva ole. See why is I don't turn thief for market. Lagos no go ever know. Ìtàn Èkó lè parẹ́. Lísàdò olé. Eléyìí lísàdò olé. When gbedu don enter body. Lísàdò olé. Enter photo shoot, Madam Shop Jesus who do me oh. No be cash, no be rice, not scary boy. They jollof and but he run like coin boy.
ṣe báyìí. Madam shout Jesus, do me oh. No be cats, no be rats, no skinny boy. A jello fledge, but you don't like no evil boy. You don't like no evil boy. Dagudali. Orí eléyìí mo lọ́ọ̀fù ẹ̀ Dagu. Ó lè ọmọ òran kíran ọmọ tí ò sì yá ẹ̀. Ó bá ṣe ìwádìí ó wá fòkú ìyá yẹn tọrọ owó kiri ní o. Ó fòkú ìyá yẹn tọrọ owó kiri ní o. Ó lè. Mr. Don Totti for market. La. 6,000. 6,000 ole. Madam shout Jesus, who do me oh, no be cat, no be rat, no skelly boy. Eja no fẹ́ but you run like boy, you boy. Lizzy ole. Ó pààyà ẹlẹ́ẹ̀kejì. Yẹ́ ẹ tún kúkú ẹlẹ́ẹ̀kejì. Lizzy ole. Ó yẹ kí wọ́n ṣépè fún mi kó ṣépè fọkọ mi kó bú fámìlì mi kéyìn máa wá rẹ̀ tán ní kílé dání àgbàlagbà máa ń gbà kò ní dà fún ìyá láyà yẹn àgbà yín wo ló ń gbàgbàkúgbà ẹ ní gbádùn ayé yìí èmi lè bá pẹ́gbẹ́ máa gbà wọ́n sọ fún yín pé mo gbarú ẹ̀ rí ta ló sọ fún yín pé mo gbarú ẹ̀ rí ta ló sọ fún yín pé mo gbarú ẹ̀ rí ọmọ akínní mi èmi ò gbọ́dọ̀ ṣojo ẹ̀ mọ oyè tàn jẹ́ ńlẹ̀ wa Granny mi jẹ balógun kó tó kú ẹ̀yin ò mọyè tàn jẹ́ ńlẹ̀ wa ẹ rò pé yìí kan tó fìyàn jẹ bàbá lọ́jà kan tó fìyàn ṣe ajíwájú kan tó lóun aṣíwájú olóṣèlú nígbà ayé àwọn Awólọ́wọ̀ nǹkan kan Ajásí nǹkan kan yẹn ilé ìwà làwólọ́wọ̀ dé sí Ajásí Bísí Ọ̀nàbánjọ Bọ́lá Ìgè gbogbo àwọn tọ́jọ jẹ́ kí nígbà yẹn ilé ìwà náà kọ́kọ́ dé sí ilé ìwà nífọ̀ ilé ìwà wà láwọn èmi lèmi lọ bomi fún wọn èmi tí mo fún wọn ní omi rè ìgbà kò sí table water kò sí pure water èmi lèmi bomi fún wọn báyìí tí wọ́n mú ilé ìwà náà kọ́kọ́ mú mi kọ́ tó lọ sí Ifọ̀ kọ́ tó lọ sí inú ibi town hall yẹn nínú ọjà yẹn nínú gáràjì yẹn kọ́ tó lọ ilé upstairs kan wà ńbẹ̀ ilé upstairs yẹn gbà yẹn ní kó tó di pọ́n wọlé ilé yẹn ilé upstairs yẹn ilé epo bàbá kan bàbá Tẹ́sàkò bàbá Mustapha bàbá Táyé Tẹ́sàkò bàbá yẹn ló ní ilé epo yẹn ilé upstairs kan wà ńbẹ̀ ibẹ̀ yẹn ní ilé party ibẹ̀ yẹn ní ilé Unity Party of Nigeria gbà yẹn party ẹgbẹ́ wa Unity Party of Africa of Nigeria UPN ibẹ̀ yẹn ní ilé party gbà yẹn UPN wọ́n wá dúró sókè ibẹ̀ náà fi ṣe secretariat Granny mi ló ń kọ Ifọ̀ Ọ̀tà local government títí dé Àjùwọ̀n àwọn alájì kan àtọ́ pẹ̀lú alájì Àjùwọ̀n òun náà fi ṣe bí ìṣàmànù Àjùwọ̀n gbogbo sáìdì yẹn gbà yẹn gbogbo Ọ̀tà yẹn Granny mi ló ń kọ̀ǹtù ọbẹ̀ bàbá mi bàbá tó bí bàbá mi gangan bàbá ń gbóyè you understand so kò síbi tẹ́ ẹ fẹ́ gbé wá tí mi ò ní báyìí èmi wọ́n bí èmi sínú òṣèlú ni wọ́n bí mi sínú kárọ́gẹ̀dì ni kò sí tẹ́ ẹ fẹ́ gbé wá mi ní sá fún yín èmi ò ní sá fún yín torí àwọn Granny mi ò sáré tẹ́ ẹ bá dẹ̀ máa wò tán sáìdì ìyá mi ẹ lọ bèrè alájà ẹ̀bùn kúṣòro ní Agége wọ́n á sọ fún yín ayé àwọn àgbàlájọ bí sàrù mi gbogbo ẹ̀ àwọn Granny wa ló ń kọ̀ǹtò Agége Granny tèmi ni Granny mi ni alájà ẹ̀bùn kúṣòro ẹ lè júwe pé báwo ni àgbàlájọ bí gbogbo àwọn ọ̀tẹ̀dọ́lá gbogbo wọn ẹ lè júwe báwọn bàbá yẹn ṣe rí lójú mi gbogbo wọn mú wa gbogbo náà wálé nọ́mbà 11
Ẹ̀bùn street ń bí Ẹ̀bùn number 11 Ẹ̀bùn street tẹ́ bá ti jáde ní Agbọ́tikúyọ̀ 4th street by the right ẹ kúrò l'Agbọ́tikúyọ̀ ẹ bá wọdọ̀ pẹ̀mú 4th street by the right ibẹ̀ ni street granny mi number 11 èmi ò sí bí n bá fẹ́ ṣe òṣèlú kálí mi fẹ́ ṣe òṣèlú tí n bá láìkí ẹ̀ iwájú lè ròǹbérò ni so kò sí ohun tó o fẹ́ gbé wá tí mi ò ní bẹ́ẹ̀ gbé wọ́n wo ọmọ akínní mímí ò gbọ́dọ̀ ṣojú àwọn òkì ṣojú ńlé wa bí gbogbo àwọn tèmi bá jẹ́ ntù táwọn tó kù bá ra lọ dákẹ́ èmi ò ní gbà ọlọ́run omi yẹn wà lá omi òwú yẹn tún dà mí láàmú ìkànṣu yẹn ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ èmi ò ní fi yín lẹ̀ tẹ́ ẹ bá ti gbé bẹ́ẹ̀ bá ti ń gbé wá mi ò ní fi yín lẹ̀ ọlọ́run mo fi ọlọ́run tí mò ń sìn mo fi búra òun ni mò ń sìn mo fi ọlọ́run tí mò ń sìn mo fi búra èmi ò ní fi yín lẹ̀ mi ò kàn tọrọ èmi àti ẹ máa dá o ò lè wá bí kó o máa wá sí kó o máa wá kó o máa gbé ọmọ mi ṣépè kẹ́yìn wèrè kan máa ṣe kinní kan ohun tí n bá mọ̀ pa ẹ̀ ní máa sọ ikú pààyàn láyà ìyá ẹ̀ tó jẹ́ pé ìdí ẹ̀ jẹrà tó fi kú ni ìdí ìyá ẹ̀ jẹrà tó fi kú ni ó dẹ̀ sí ya ẹ̀ àwọn ará àdúgbò la dáwọ́ pósí fún ya ẹ̀ pósí tán fi sí ya ẹ̀ gan kò kì í ṣe normal pósí àwọn pósí tí kinní máa ń gbọ̀n sí lára báyìí ni tí tó ń gbà tí wọ́n fi òkúta gbọ̀ngàn gbogbo pàǹtí ló gbọ̀n lórí ìyá yẹn irú ayé wo ló wá fẹ́ máa gbé lójú tiwa báyìí irú àwa báyìí àwa tá a mọ sórí ẹ̀ kò sáyé tó o lè gbé kò síbi irú èmi báyìí tó o bá ti ń gbé wa máa gbé fún ẹni ohun tí n bá mọ̀ nípa ẹni máa sọ ohun tèmi bá mọ̀ nípa ẹni máa sọ ṣó ti yẹ pé mi máa wá débí báyìí máa ṣe kinní kan máa sá kò sí wọlé kó o gbé àwọn ọmọ mi báyìí kó o gbé ká ló gbé wọn ní kòkó ká ní ọmọ ìkòkó wọn kó o gbé wọn síta báyìí kó o wá gbé kí náà ti ń pè ibi wọn kó o gbé sẹ́gbẹ̀ẹ́ kó o máa ṣe tí n bá fi ẹ́ sílẹ̀ kó o ní kì í ṣe mi ọmọ ìjà ìjà tí yẹ ẹ̀kú ọmọ yẹ lérò lábẹ́ abájọwọ́ náà ń ṣe èrò lábẹ́ abájọ mú wo náà abájọ ara ẹ ti ń rùn abó òmùpá ara ẹ ti ń rùn ara ẹ ti ń rùn abájọ ṣe ń fi gbogbo ìgbàrà ra perfume ń ra perfume òòròde kan tó ń lọ tó ò bá dé napin gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé kinní kan sílẹ̀ ó ń de napin ni ó fi ń cover ẹ̀ á de napin gbò bá de napin tán ẹni tó ti ń ṣomi lábẹ́ ọkọ ẹ̀ ò bá dún ẹgbọ́n rán wà ṣe ṣáàtì dòru mọ́jú wà máa ṣépè fún ọmọ ọlọ́mọ lójoojúmọ́ èmi ohun tí n bá nínú náà bẹ́ẹ̀ fi pè tí n bá tún fi ọ̀rọ̀ ẹni sí báyìí ohun tí n bá mọ̀ pa yẹ tí n bá ti ń ṣi wá lẹ́yẹ kọ̀ọ̀kan tí n bá ti gbé wá lọ́la ẹ̀yin èèyàn máa fún yín ní information lórí bàbá ẹ̀ lọ́la ṣó ti yé yín ọ̀la máa fún yín lórí information lórí bàbá ẹ̀ torí mo fẹ́ káwọn ṣáàtì kó máa jẹ́ ṣómúṣómú kó máa jẹ́ kómúkómú gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti rí ṣáàtì mi ẹ jọ̀ọ́ ẹ máa bá mi kọ́ tiẹ̀ ẹ̀yin àkàyìn tẹ́ wà lórí TikTok ẹ ṣe ẹ̀kọ́ gbogbo ayé ọmọ ìjà tí fine woman for rufe no tata for yanyan wọ́n kàn dá lójú ni wọ́n dá lójú ni wọ́n dá lọ́kàn ọkàn wọ́n dọ̀tí ọlọ́kàn dídọ̀tí ni olówó gbóná onílara olè wọ̀bìyà àjọkọ̀gbé àjogògbé gbogbo èèyàn ló fẹ́ jí gbogbo èèyàn ló fẹ́ kó wà lábẹ́ ìyá ẹ náà rí èèyàn fi ṣẹrú ló ṣẹrú kù bí ìyá ẹ bá rí o fẹ́ lo àwọn ohun táwọn yẹ ò lò ayé tí yẹ ò jẹ tó máa ní ayé tí kìnnà tí kéré jẹ kìnnì kan máa jẹ irú ẹ wá tẹ wà níta ló máa mú yàn lẹ́rú ìwọ irú ẹ sí èyí ọ̀nà yẹn jìgàn ó wojú ni àwọn tó bá fẹ́ mú lẹ́rú yẹn wá lọ́wọ́ àwọn set tí ìyá wọn jẹ́rú àwọn yẹn ló máa mú àwọn tó ti wá láti wọn ẹrú àwọn yẹn ló máa mú àwọn ọmọ bàbá fọganáìsà àwọn ọmọ bàbá taxi driver àwọn tí àwọn ṣékò yẹ àwọn tí wọn wà ní ògo kankan irú àwọn yẹn ló máa jágbà irú èmi Obanla Elizabeth tó o bá máa yé tí mo ti jẹ ìyá mi àti bàbá tẹ àwọn òkú sí ìran àwọn òǹṣàkùṣe àbúròkó rán mi gbogbo lọ́wọ́ antecedent mi lórí ìkànnì èmi ò sáré máa ń dúró ni torí pé kí ni kò sẹ́ni tí máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí máa béèrè kankan lọ́wọ́ ẹ̀ kò sí èèyàn kankan tí máa béèrè kankan lọ́wọ́ ẹ̀
wàláì máa dúró èmi máa ń jà mi tí máa fẹ́ jà ni tí n bá ní ìjà máa mọ̀ pé mi ní ìjà máa ti tí n bá ní bẹ́ẹ̀ ní bá ní tẹ́ lóhùn máa ti yẹ ṣùgbọ́n eléyìí wàláì mi ní yẹ mo máa gbà wà bá wọn tá mo máa bẹ́ẹ̀ jà bí lójú kan ni ìwọ àti ta ni láti bò sí ibùta lẹ́gbẹ̀ẹ́ ń bíbá bó ṣì rí ó yá wèrè ni gbogbo yín lẹ́pọ̀ àfi tó bá jẹ́ tòótọ́ àfi tí n bá ṣebi fún ẹ rí tí n bá ṣebi sí ẹ rí ní ìtòwà ẹ wàláì mo fọlọ́n búra wá wọlé bí ara ni máa sá fún èmi máa sá fún èmi ò jẹ́ sá fún ẹ bí ọlọ́run ó tún fọlọ́n búra ojoojúmọ́ ni mo sọ fọlọ́n pé olúwa fún mi ní okun àti agbára má jẹ́ kó rẹ̀ mí má jẹ́ kí ègì tẹ̀lé lára mi má jẹ́ kí nǹkan kan ṣèkì mi tí màá fi sá fún ẹ èmi ò ní sá fún ẹ look at me very well mo sá fún ẹ tìlajà tó bá ṣe anywhere tó o bá jẹ́jọ́ ló fẹ́ ṣe mo rẹ́dì pẹ̀lú ẹ anywhere tó bá fẹ́ wọ̀ mo rẹ́dì àti bẹ́ẹ̀ wọ̀ mi ò ní wo èmi ò ṣe ń béèrè pé inú mi mo ti kó ní pé bóyá mo fẹ́ náwó kọ̀bọ̀ mi ò ní wo èmi ò ní wá bíbá ìwà sọ pé bá mi láyé ń bí kọ́ máa jẹ́ kó mọ̀ pé ẹran tí wọ́n fà tí ó yí tí ò jà ó náà ń pè ní nọ́mọ̀ ẹran tí wọ́n fà tó wọ́n fà ó mọ̀ tí nǹkan oníṣan bí mo ṣe máa wo ẹ nìyẹn tó ń fà tó jẹ torí ìgbà tó bá jẹ tí nǹkan oníṣan tó jẹ tí nǹkan oníṣan èyí tó bọ́ sí ibi iṣan ẹsẹ̀ ẹran tó wá fi ṣe tí nǹkan tó o bá fà ó jẹ tán o máa sọnù ni ìwọ ó mọ já ìjà tí èmi máa sá fún ẹ ibi tó máa jẹ́ kéré ni ẹ tí bá yá bó bá dàgẹ̀ tí bá dàgẹ̀ kẹ̀ tí bá dàgẹ̀ kìnnìkan tí bá dàgẹ̀ ó máa sá èmi tó o bá mọ tó wà lẹ̀ fún wàá mọ̀ pé mo ti sáìn pẹ̀lú ẹ èmi ò ní fi ẹ́ lẹ̀ o mi ní fi ẹ́ lẹ̀ torí mi àti ẹ àjọ jẹ́ gbé nǹkan kò pa wá pọ̀ gbogbo ẹnu mo rẹ̀ fi sọ mi ò ṣe ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bàbá ẹ ní ìka ẹ̀dá ìka ní ẹ̀ ò dé kí rí nǹkan rí sójú ìjọ tó ti débi tó ti rí bí Ọlọ́run ṣe tó ti rí nǹkan Ọlọ́run ṣe fún mi ìjọ yẹn ni ara ti ní ẹ ìjọ yẹn ló ti jẹ́ ìka torí ò fẹnu ara ẹ sọ pé ẹ̀ẹ́dẹ̀ wàá jókòó sí kọ́nà òpin tó pọ̀ tó yìí ni mo máa ń jókòó sí wọ́n mọ játi rédèrèdè ìwọ ló sọ mí dẹni tó ń fi ju ṣé mi fi ṣọ́ọ̀bù mi hàn kí ló kàn mí ìwọ ló sọ mí dẹni tó ń fi gbogbo ṣọ́ọ̀bù hàn torí láti gbà yẹn báyìí ní ṣọ́ọ̀bù yẹn ti bẹ̀rẹ̀ ní wàhálà ti bẹ̀rẹ̀ lójoojúmọ́ mo ṣe bí ìpè mi ò rò pé mi ò rí ẹni mo ṣe bí ìpè mi ò rí ẹni mo gbójú mi kúrò ní ìjọ tó gbẹnu ẹ tó tẹtẹtẹtẹ ó ti ẹgbọn kẹyìn ìyá wọn náà ti ń talẹ̀ ó ti ẹgbọn pọ́n ti èmi ló ń bá pé ìyá ẹ ti ń talẹ̀ ó mọ ọgbà tèmi ti gba àǹbáṣẹ́dọ̀ lọ́wọ́ àǹbáṣẹ́dọ̀ tó gbọ́dọ̀ sọ pé ẹni tó kọ́kọ́ fèsì customers crowd yẹn mọ́ mi ò rí fèsì ẹ̀ mọ́ wàhálà yẹn pọ̀ fún mi kí n tó fèsì ọjà mi láti ilẹ̀ ni mo ti gbé tó ń bízì yàtọ̀ sí mòǹta àti mòǹta ẹ̀ mo ṣe clear mo sọ fún yín gbogbo yín lẹ́mọ̀ mo ṣàgò iṣẹ́ tí mo ń ṣe yẹn pọ̀ nígbà tó jẹ́ pé mi ò lè stand ẹ̀ mo tún ti oúnjẹ ẹlòmíràn wá látàrọ̀ tó bá dẹ̀ lọ àti ọ́nlé wọn á ní wọ́n fẹ́ àwọn òròkàn fẹ́ fún ọ nílé àwọn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn á ní kó ṣe táwọn alókèétì ilẹ̀ àwọn èèyàn dẹ̀ ń bínú sí mi ní ẹ̀sẹ̀ kó máa bọ̀ ẹ̀ tó kọ́ mọ́ ti sọ mo ní mi ò ṣe nǹkan kò papọ̀ mi ò jẹ wọ́n lówó wọn ò jẹ mí lówó sọ fún mi ò kàn ṣe mọ́ ni ọ̀gá ẹ̀ dìde ó bẹ̀ ní pé kí mi ò ṣe mọ́ ni because mo fẹ́ try láti hold ayé mi ò fẹ́ káwọn èèyàn máa pè mí lórí anything lẹ́yìn ìgbà yẹn mo tún try láti gbé èèyàn kan polówó lẹ̀ ẹni tí wọ́n bá polówó lẹ̀ yẹn kí ló kọ woman yẹn Làfúnkì Ìyá Ọ̀ṣun ìjọ Làfúnkì Ìyá Ọ̀ṣun ó dìde pè mí ní tó ní Ọbanla lẹ́jọ́ tó ra ẹnìkan fún onílẹ̀ wọn ṣe kinní kan fún wàhálà òye ẹ̀mù yẹn ni àwọn tí mo bá polówó físà
táwọn èèyàn náà tún gbó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá wọn ṣe kíní wọn èmi mo tún fún ara mi sọ gbèsè yẹn mo wá wò pé kí ni mo fẹ́ máa kí ni mo fi sá nìyẹn kò sí kankan bẹ́ẹ̀. So what do you want to tell me? Ṣé mo ṣẹ̀ wá jẹ́ èèyàn kan tó ṣe ẹni tí ò tiẹ̀ dé ìlú òyìnbó rí ni? Àwọn ọmọ mi dẹ̀ ti ń school lábúrọ̀dù. Kí bàbá Buhari tó di president náà ọmọ mi ti ń school lábúrọ̀dù. So what is kí là ń compete? Kí là ń jọ ń lé? Kí là jọ ń mi ò mú ẹ rí? Àti nílé wa Canada for when? Gbogbo ẹ̀yin rẹ̀ ṣáà rí bí mi ò mú ẹ rí. I have never come across you. Mi ò mú ẹ rí. And you have to stay on your lane. So kí wá ní wàhálà? Èmi àti ò sínú ẹgbẹ́ náà mi ìdẹ èmi àti tó bá dẹ̀ ní kó fẹ́ mú yàn lẹ́rú. I will beat tó bá máa wò lọ́wọ́ àwọn tí àwọn akúṣẹ̀ ló máa mú lẹ́rú. Akúṣẹ̀ ló máa mú lẹ́rú, not somebody like me. Kò ń ṣe somebody like me. Kò dẹ̀ wò mí dáadáa, mi ò tara olóṣèlú dìde, ọkọ mi ò tara olóṣèlú dìde. Àwa ti ń ṣiṣẹ́ wa for long. We have been there for long. Ṣó ti yẹ àwọn ò tara olóṣèlú dìde. A ti ń ṣiṣẹ́ wa and we continue to be in our business and not somebody like you. Wọ́n mo jàti rédèrèdè. Nonsense. Èmi ò tiẹ̀ fẹ́ mọ èjì ẹ̀ kò sí tó kàn mí pẹ̀lẹ́. I'm not contesting anything. She might even ó lè bí mi lọ́mọ gan, I don't care. Mo tiẹ̀ lè má jù lọ kò kàn mí. Ìbànújẹ́ lọ́jọ́ orí mi ò rí yẹn rò. Mi ò rí rò. Bọ̀ ìlara kò mọ̀ pé Ọlọ́run ṣàánú ìdílé mi tó yìí. Ẹ mọ̀ ó ń wò mí bí àwọn ìyá kan tẹ́bi ń pa nígbà tó jẹ́ pé ó fi ibi pààyẹ́ ẹ̀kú ni nǹkan tó ń wò nìyẹn. But when she now she was shocked when she came here. She was shocked. Even video yẹn ṣì wà. She was shocked. Mo kàn ti lérí pé mi ò lè gbé anything ẹ̀ sórí page mi láyé and I will never. Mi ò lè gbé ọ̀nà yẹn jì gan. Ọ̀nà ó ti ẹ̀jẹ̀ kí ló ń jọ rẹ̀ meters. Ọ̀nà yẹn jì gan. Kí ló sì gbáyé ẹ ṣe? Ṣé pàǹtí tó ń fa ayé ra yẹn náà kí ló gbáyé ẹ ṣe? O ò tí ì gbáyé ẹ ṣe kankan. Pẹ̀lú gbogbo èmi náà àwọn estate tí ó lójú tó ń sọ invisible estate. Tó bá lọ sí Agége wá ń bì báyìí gbogbo estate kìíní kan làbíbù estate àbáná ń pè bẹ̀ yẹn gbogbo àwọn estate ayége wa ó wà physical ó wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn estate ó wà physical làbáàkì estate gbogbo àwọn estate bíbà ó wà physical ìwọ nìkan ló ní nǹkan tí ó wà physical kàn máa dé irun kìíní kan ọmọ òjẹrú ẹrí ọmọ òjọbẹ̀rí tó ń jápò sáyà àṣìírí ẹni tó ti fi wèrè kàn mo bẹ́ wí wèrè dìran. Ẹ̀yin èèyàn dàrú. Ẹ̀yin ọmọ ẹ dáwọ́ ẹ wá kẹ́rù síta ẹrù náà ń jáde lọ́la.